Ẹ̀kálẹ́, ẹ̀kọ́ tòórọ̀, Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Wọ́n ní àwọn ìròyìn tí a mú wá fún yín ní èdè Yorùbá lẹ́kùnrẹ́rẹ́. Èròǹgbà Ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti pèsè ètò ìlera tó péye fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láì bìkítà ipò tàbí ọrọ̀ yóò wá sí ìmúṣẹ. Èròǹgbà yìí kò ní lè wá sí ìmúṣẹ pẹ̀lú pípèsè ohun èlò tó péye fún ìtọ́jú àwọn aláìsàn nìkan, ṣùgbọ́n pẹ̀lú òṣìṣẹ́ tó ṣetán láti ṣiṣẹ́ pẹ̀lú òtítọ́ tí wọ́n sì ń gbìyànjú láti ṣe àṣeyọrí nídìí iṣẹ́ wọn. Arábìnrin àkọ́kọ́ tí í ṣe aya ààrẹ orílẹ̀-èdè ilẹ̀ yìí, Sínátọ̀ Olúrẹ̀mí Tinubu, níbi ayẹyẹ tí wọ́n ti ń sàmì àjọ̀dún ọdún 25 ilé ìwòsàn gbogbogbò ní ìlú Àbújá ló sọ ọ̀rọ̀ yìí di mímọ̀. Akọ̀ròyìn wa Adéníyì Táíwò ó jábọ̀ ìròyìn wípé wọ́n tún ṣe ìfilọ́lẹ̀ fífi ààyè tí wọ́n ti ń yẹ eegun wò ní ilé ìwòsàn náà sọ̀rí arábìnrin àkọ́kọ́ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè yìí tí ṣe Hajia Mariam Abacha tó dá ẹ̀ka náà sílẹ̀. Gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún wọ́n ti gbé ètò ìṣúná ọdún 2025 kalẹ̀ léyìí owó tó tó tírílíọ̀nù 1.55 trillion naira síwájú ilé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ náà. Owó ìṣúná náà ni ó kó sínú tí í ṣe 453.56 billion naira tí í ṣe ìnáwó tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ tó jẹ́ owó tí wọ́n ti ń ná fún àwọn àkànṣe iṣẹ́ lóríṣiríṣi ní ìpínlẹ̀ Ògùn àti 600.98 billion naira owó tí wọ́n là kalẹ̀ fún níná nínú ìṣúná náà tí iye rẹ̀ papọ̀ sí 1.55 trillion naira ti ìṣúná ọdún 2025. Akọ̀ròyìn wa Yẹmi Dálémọ̀ jábọ̀ wípé ètò ìṣúná náà ni wọ́n fi sọrí ìrètí láti mú ìdàgbàsókè àti ìlọsíwájú bá ìpínlẹ̀ náà. Àjọ ilé ìgbìmọ̀ aṣòfin ti pinnu láti pe aṣojú gbogbogbò tí í ṣe alákòóso lórí ọ̀rọ̀ ìdájọ́ fún orílẹ̀-èdè yìí ní Ọjọ́bọ̀ láti wá ojútùú sí àwọn ibi tí kò sí ìṣọ̀kan lórí ìyípadà àbá òfin lórí owó orí. Ìgbákejì ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin tí í ṣe Barau Jibrin tó léwájú ìpàdé náà ní Ọjọ́rú sọ pé ìpinnu náà wáyé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìjókòó ní ilé ìgbìmọ̀ lórí àbá ìyípadà owó orí. Ó tún fi léde wípé wọn yóò yan ìgbìmọ̀ tí yóò rí sí ọ̀rọ̀ náà tí olórí àwọn ẹgbẹ́ òṣèlú tó kéré jùlọ ìyẹn Sínátọ̀ Abba Moro yóò jẹ́ alága wọn. Wọ́n ti pàṣẹ fún ilé ìgbìmọ̀ tó ń rí sí ètò ìnáwó láti dáṣẹ́ dúró lórí òfin náà títí wọn yóò fi gbọ́ èsì ìwádìí tí wọ́n bá ṣe pẹ̀lú aṣojú gbogbogbò tí í ṣe alákòóso ẹ̀ka ìdájọ́ fún orílẹ̀-èdè. Àwọn ará ilé ìgbìmọ̀ náà tún pinnu láti pe mínísítà fún ètò ìrìnnà òfurufú lórí dídádúró àti fífagilé ètò ìrìnnà ọkọ̀ òfurufú ní orílẹ̀-èdè Nàìjíríà. Bí èlò ẹ̀rọ ayárabíàṣá ṣe ti di tọrọfọ́kálé tí ó ti di ohun tí gbogbo ayé ń lò, ìmọ̀ ẹ̀rọ ti di ohun èlò tó mú ìyípadà bá ohun gbogbo láyé yìí bí ètò ọrọ̀ ajé, ètò ìlera, ètò ọ̀gbìn àti ètò ẹ̀kọ́. Láti fi sàmì ìyípadà àgbáyé yìí, àjọ tó ń rí sí ìdàgbàsókè ìmọ̀ ẹ̀rọ ìyẹn NITDA lórílẹ̀-èdè yìí ti ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn àjọ ilé ẹ̀kọ́ gíga lórí ilẹ̀-èdè NUC láti ṣe ìfilọ́lẹ̀ ètò ẹ̀kọ́ nípa ìmọ̀ ẹ̀rọ ní àwọn ilé ẹ̀kọ́ gíga gbogbogbò lórílẹ̀-èdè yìí tí yóò sì ní ìwé ẹ̀rí. Láríjà ètò yìí ni láti fi kọ́ àwọn akẹ́kọ̀ọ́ àwọn kókó ìmọ̀ ẹ̀rọ náà tí wọ́n nílò láti fi báramu pẹ̀lú ìgbé ayé òde òní tí ìmọ̀ ẹ̀rọ ti di tẹ̀rọ fọ́nkálẹ̀. Ìgbìmọ̀ àlàáfíà lórílẹ̀-èdè yìí ti sọ pé ìjọba tiwantiwa ti mú ìlọsíwájú tó lápẹẹrẹ bá àwùjọ nípa ṣíṣètò ìdìbò gbogbogbò fún ọdún 25 ní Rìpọ́blíkì ẹlẹ́ẹ̀kẹrin. Eléyìí ló wà níbi ìfilọ́lẹ̀ tó wáyé níbi ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ lórí ẹ̀sìn àti ìjọba tiwantiwa, pàápàá jùlọ lórí àwọn ìpèníjà tó ń kojú ìjọba tiwantiwa
lórílẹ̀-èdè Nàìjíríà. Akọ̀ròyìn wa Timothy Yusuf ni ó jábọ̀ ìròyìn náà. Àwọn òṣìṣẹ́ ìjọba ní ìpínlẹ̀ Ọ̀ṣun ti ṣètò ọ̀nà láti fi ìdùnnú wọn àti láti dúpẹ́ fún gómìnà Adémọ́lá Adélékè fún mímú àdéhùn sísan owó tó tó ẹgbẹ̀rún márùndínlọ́gọ́rin náírà ṣe gẹ́gẹ́ bí owó òṣìṣẹ́ tó kéré jùlọ pẹ̀lú àwọn ohun amáyédẹrùn lóríṣiríṣi mìíràn tí ó ṣe fún wọn. Akọ̀ròyìn wa Fẹ́mi Afáriogun ni oníròyìn tó bá wà níbẹ̀ tó sì jábọ̀ bí ohun tó ń ṣẹlẹ̀ lọ́hùn ṣe rí. Ìròyìn tí a ní fún yín ní èdè Yorùbá lọ́jọ́ tòní ò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé àti tẹ̀lé wa ní ojú òpó wa Facebook NTA Ijebu ode àti lórí YouTube. A tún wà lórí TikTok náà. Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Ó dàárọ̀. NTA Ijebu ode akọni nínú àwọn ìkànnì àti òpómúléró fún gbogbo iléeṣẹ́ amóhùnmáwòrán ní Nàìjíríà. Ẹ lè kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa ní NTA Ijebu ode tó wà lọ́nà ẹ̀wọ̀n GRA Ijebu ode àbí kí ẹ pè sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 08029411473 tàbí 08028292330. Ẹ tún lè kàn sí wa lórí àwọn ẹ̀rọ ayélujára wa Facebook, YouTube àti TikTok tí orúkọ rẹ̀ ń jẹ́ NTA Ijebu ode. Èmi Olúọmọ Ògúnláìkè fi ń dá yín lójú pé tẹ́ ẹ bá gbé ìpolówó ọjà yín wá sí NTA Ijebu ode ẹ ò ní kábàámọ̀. NTA Ijebu ode alárágbà yìí dá tí kò gbàràdá lọ́wọ́ ẹnikẹ́ni. Ìkànnì tí ń bẹ fún ìgbéga àti àṣà ọmọ Olùgbòdà ìwà. Lọ sí NTA Ijebu ode fún ìpolongo. Ẹ̀yin onílé iṣẹ́ ńláńláńlá àti kéréje-kéréje, ẹ̀yin ìyálọ́jà àti bàbálọ́jà, àsìkò ti tó láti mú ìmúgbòrò bá ọrọ̀ ajé yín. Ẹ̀yin oníjọsìn káàkiri, oníṣẹ́ ọwọ́, oníṣòwò, ẹ wá ṣe ìpolówó ọjà yín nílé iṣẹ́ NTA Ijebu ode alárágbà yìí dá. Channel 63 àtúnwà lórí StarTimes Channel 103. Bẹ́ẹ̀ náà ni ẹ̀rọ ayélujára káàkiri. Ẹ̀yin fẹ́fẹ́ ṣayẹyẹ ẹ máa bọ̀ ní àyíká wa ní NTA Ijebu ode ní onírúurú ayẹyẹ bíi ìwúyè, ọjọ́ ìbí, ìgbéyàwó, òkú àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ tún lè kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa ní NTA Ijebu ode àbí kí ẹ kò sórí àwọn nọ́mbà wọ̀nyí 08029411473 tàbí 08028292320. NTA Ijebu ode alárágbà gíga ni wá. Cholera is a communicable disease that could be contacted through consuming food or water contaminated with the bacterium Vibrio cholerae. Foods and drinks sold by street vendors, consumption of exposed fruits, vegetables without adequate washing, indiscriminate dumping of refuse, and many others with some of the following symptoms. Indiscriminate defecation in and around the premises. If you want to defecate, flies will visit, house fly will visit the defecation, and it will take that bacteria. Then if the fly visits the food, exposed food, the person can have cholera. And if you drink contaminated water, you can have cholera. Cholera is a deadly disease but treatable. If you see a person that is vomiting and same time stooling at the same time, the next thing for you is to take the person to the nearby hospital. How to prevent this disease and its spread in case of outbreak? I will advise one should buy fruits, take it home, wash very well with clean water before eating. It is not advisable to buy the cut watermelon and pineapple because it is already exposed. For Ijebu ode, we have facility that you can quickly take such a person to, like Primary Health Center Jogbo. Then we have Primary Health Center Okeoyinbo. We have Primary Health Center Italapo. At the same time, we have Primary Health Center at Itaosu. Then you can quickly rush that person to such primary health care center if it is a mild one. But if it is severe, you can take such a person to general hospital.